Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 43 títí dé 44. Ó kà báyìí: lẹ́yìn ọjọ́ méjì, ó sì ti ibẹ̀ kúrò, ó lọ sí Gálílì, nítorí Jésù tìkára rẹ̀ ti jẹ́rìí wípé wòlíì kì í ní ọlá ní ilẹ̀ òun tìkára rẹ̀. Nítorí náà, nígbà tí ó dé Gálílì, àwọn ará Gálílì gbà á, nítorí tí wọ́n ti rí ohun gbogbo tí ó ṣe ní Jerúsálẹ́mù nígbà àjọ ìrékọjá, nítorí àwọn tìkára wọn lọ sí àjọ pẹ̀lú. Bẹ́ẹ̀ ni Jésù tún wá sí Kánà ti Gálílì, níbi tí ó gbé sọ omi di wáìnì. Ọkùnrin ọlọ́lá kan sì wá, ẹni tí ara ọmọ rẹ̀ kò dá ní Kapánaumu. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Jùdíà wá sí Gálílì, ó tọ̀ ọ́ wá, ó sì ń bẹ̀ ẹ́ kí ó lè sọ̀kalẹ̀ wá kí ó mú ọmọ òun lára dá, nítorí tí ó wà ní ojú ikú. Nígbà náà ni Jésù wí fún un pé, bí kò ṣe pé ẹ̀yin bá rí àmì àti iṣẹ́ ìyanu, ẹ̀yin kì yóò gbàgbọ́ láé. Ọkùnrin ọlọ́lá náà wí fún un pé, Olúwa, sọ̀kalẹ̀ wá kí ọmọ mi tó kú. Jésù wí fún un pé, máa bá ọ̀nà rẹ lọ, ọmọ rẹ yóò yè. Ọkùnrin náà sì gba ọ̀rọ̀ Jésù gbọ́, ó sì kúrò lọ́dọ̀ rẹ̀. Bí ó sì ti ń sọ̀kalẹ̀ lọ, àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pàdé rẹ̀, wọ́n sì wí fún un pé, ọmọ rẹ ti yè. Nígbà náà ni ó béèrè wákàtí tí ara rẹ̀ bẹ̀rẹ̀ sí yá lọ́wọ́ wọn. Wọ́n sì wí fún un pé, ní àná ní wákàtí 7 ni ibà náà fi í sílẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá náà mọ̀ pé ní wákàtí kan náà ni, nínú èyí tí Jésù wí fún un pé, ọmọ rẹ yè. Òun tìkára rẹ̀ sì gbàgbọ́, àti gbogbo ilé rẹ̀. Èyí ni iṣẹ́ àmì kejì tí Jésù ṣe nígbà tí ó ti Jùdíà jáde wá sí Gálílì. Orí ọ̀rọ̀: gba ọ̀rọ̀ Jésù gbọ́. Ìgbàgbọ́ ni owó tí a fi ń rajà lọ́dọ̀ Ọlọ́run. Kò yani lẹ́nu nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé láìsí ìgbàgbọ́ a kò lè wo Ọlọ́run. Hébérù orí 11 ẹsẹ̀ 6. Níbo ni Jésù lọ nígbà tí ó kúrò ní Samaria? Àti pé irú ìhà wo ni àwọn ará ìlú náà kọ sí i? Ẹsẹ̀ 43 títí dé apá kìíní ẹsẹ̀ 54. Ọkùnrin ọlọ́lá tí ara ọmọ rẹ̀ kò dá ní Kapánaumu lo àǹfààní pé Jésù wà ní ìtòsí rẹ̀ láti bẹ̀bẹ̀ kí Jésù lè mú un lára dá. Apá kejì ẹsẹ̀ 54 títí dé 59. Báwo ni Jésù ṣe mú ọmọ náà lára dá? Bí a ṣe kà ní ẹsẹ̀ 50 apá kìíní. Ẹsẹ̀ 50 apá kejì ni ó jẹ́ kí ọmọ náà rí ìwòsàn. Kà á. Ọkùnrin ọlọ́lá yìí kò bá Jésù jiyàn, bẹ́ẹ̀ ni kò ṣe iyèméjì, ṣùgbọ́n ó gba ọ̀rọ̀ Jésù gbọ́. Ẹsẹ̀ 51 títí dé 53 fi ìdí rẹ̀ múlẹ̀ pé Jésù ni ó ṣe iṣẹ́ ìwòsàn náà. Jésù náà yìí kò yí padà títí di òní. Bí a bá lè gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́, a ó máa rí ìyanu Ọlọ́run nínú ayé wa. Fún ìrònú: bí ìwọ bá gbàgbọ́, ìwọ ó rí ògo Ọlọ́run. Jòhánù orí 11 ẹsẹ̀ 40 apá kejì.